Yeah. So mo fẹ́ ṣe short broadcast yìí ní Yoruba for the sake of àwọn tó wà lórí wall mi. You can see that wípé láti bí àárọ̀ yìí, in fact láti bí ìjẹta ni mo ti ń sọ̀rọ̀ gan lórí nǹkan tó ń ṣẹlẹ̀ ní ilẹ̀ Ìgbò. Ṣé rí nǹkan kan tí ò yé majority wa lélẹ̀ tí mo dẹ̀ wish kó yé wa kó dẹ̀ yé wa dáadáa. Ṣé rí ẹni tó bá ní agbára kò sí nǹkan tó ń fi agbára ṣe ju pé kó fi rẹ́ èèyàn jẹ. And àwọn tó dẹ̀ wà nínú ìjọba wọ́n mọ value agbára gan. And the number one agbára tí wọ́n ní òun ni wípé kí wọ́n create fear nínú wa. Now tí nǹkan bá wá ń ṣẹlẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ilé ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ neighbor ẹ̀ tó sọ pé torí pé kò ń ṣèwọ ló ń ṣẹlẹ̀ sí tí wọ́n ń feel cool tó ń justify ẹ̀ ńṣe ló ń sọ fún alágbára tó ní agbára yẹn lọ́wọ́ wípé nǹkan tóun ló lè ṣe. Now gbogbo yín ń fi ọ̀rọ̀ Biafra àbí kò ṣe Biafra ẹ̀ ń rò wípé Biafra yẹn is the only problem tó lè destroy Nigeria. No, Biafra kọ́ ló máa destroy Nigeria. Ẹ̀yin Yorùbá tẹ́ ń wò mí yìí kẹ́ gbọ́ dáadáa. Biafra kọ́ ló máa destroy Nigeria. Nǹkan tó máa destroy Nigeria òun ni àbòsí ojú ayé tí gbogbo àjọ ń ṣe. Nǹkan tó bá kàn wá òun nìkan ló máa tà. Nǹkan tó bá kàn ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ ilé wa kò kàn wá. Now àbòsí yìí ló máa jẹ́ kí a rí nǹkan tí ò da ká sọ pé ó da as long as tó ti ń ṣàwá ló ṣẹlẹ̀ sí. Mo rí àwọn àgbàlagbà, mo rí ẹ̀yin youth tí mo believe pé ẹ kàwé. Ó dẹ̀ kẹ́ tí ẹ lè reason beyond bí àwọn ọ̀dà àwọn àgbàlagbà yẹn ṣe máa ronú. Now àwọn àgbàlagbà ló máa dá wàhálà sílẹ̀, àwa ọ̀dọ́ la máa lọ jàjà yẹn. Nígbà tí wọ́n bá fẹ́ discuss bí wọ́n ṣe máa dá wàhálà sílẹ̀ èmi àti ẹ ò ní sí níbẹ̀. But tó bá ti wá dá sílẹ̀ tán wọ́n wá bọ́ síta wọ́n á pè mí àti ẹ ká wá lọ ja ìjà yẹn. Ẹ̀yin ń bára yín jà lórí Facebook torí ọ̀rọ̀ Biafra, but àwa tá jẹ́ Yorùbá ní ilẹ̀ títí wa gangan a yàtọ̀ sí ẹrú. Gbogbo wa ládẹ mọ̀ àwọn tó ń ṣiṣẹ́ dàbí ẹni tí ò níṣẹ́, àwọn tó ń lọ sí iléèwé wọn ò ráṣeyọrí ṣe lórí ẹ̀, àwọn tó rí owó iléèwé san wọn ò ríṣẹ́ fi ṣe. Now ìyẹn lásán ti tó láti da ilé ayé rú. Ṣùgbọ́n gbogbo yín torí pé ẹ fẹ́ belong, ẹ̀yin náà fẹ́ make comment, ẹ fẹ́ make post lórí Facebook, ẹ̀yin náà fẹ́ dàbí ẹni tó make sense lórí Facebook. But nǹkan tó dẹ̀ ń ṣe yín tó jọ ń jó gbogbo wa lábẹ́ ara, àwọn kan ni wọ́n pariwo tí wọ́n síta tó pè ní Biafra yẹn. Ẹ̀yin tẹ́ jẹ́ Yorùbá tí ẹ ríṣẹ́ ṣe, ẹ̀yin tẹ́ jẹ́ ọ̀dọ́ tí ẹ rí iléèwé lọ, LAUTECH wà under lock and key, gbogbo yín wà níbẹ̀, kò sẹ́ni tó lè sọ̀rọ̀ torí tẹ́ bá ti fẹ́ sọ wọ́n á sọ di PDP versus APC. Now àwọn kan wà náà tó yẹ pé the same thing yìí ń suffer làwọn náà ń suffer. Now they now push the pé okay àwọn fẹ́ kúrò lára Nàìjíríà. Ìwọ tí wọ́n ń suffer the same thing tí ò sí solution in sight, ìwọ náà wá ń join bandwagon, ìwọ náà make post yẹn kíní kan torí Nnamdi Kanu bú wa, torí Nnamdi Kanu sọ̀rọ̀ sí kíní kan, torí ó pe Yorùbá ní kíní kan, ó pè wá nígbà ọmọ àlè Yorùbá nìkan ló máa tẹ̀lé Biafra. Ta ló ń tẹ̀lé Biafra? Tí Biafra bá ṣẹlẹ̀ ṣe máa di Ìgbò ni. Àwọn tí gbòmìnira tí wọ́n nìyẹn, ọ̀rọ̀ ayé wọn dọwọ́ wọn nìyẹn. Ọ̀rọ̀ ayé tiẹ̀ tí wọ́n rò pé wà lọ́wọ́ ẹ̀ yẹn torí ó pè ó bìlí pé Yorùbá ni ẹ́ àná ní nǹkan kan ṣe pẹ̀lú Nàìjíríà. Now Nàìjíríà tó wà kò work fún ẹ, ó demand pé kẹ́ restructure, wọ́n ní wọn ò ní restructure, ìwọ wà ń bẹ̀ ó bá wọn preach wọn Nàìjíríà nígbà tó tiẹ̀ understand nǹkan tó ń sọ. Torí àwọn tó ń sọ fún ẹ nípa Biafra they are telling you wípé wọ́n fẹ́ pín Nàìjíríà sí wẹ́wẹ́ ni. Ẹ̀yin kan wá sọ̀rọ̀ ayé di èèyàn pàtàkì lórí Facebook, ẹ sọ̀rọ̀ ayé di èèyàn gidi lórí Facebook. Ẹ̀yin náà ẹ wá ń judge Nnamdi Kanu. Nnamdi Kanu dìde ó ń sọ̀rọ̀ nípa nǹkan tó ń ṣe òun àtàwọn èèyàn ẹ̀. Ìwọ tó ní ọpọlọ lórí nǹkan tó ń ṣe àwọn èèyàn ẹ̀ ò lè sọ, ó tiẹ̀ lè sọ débi pé ó máa dìde ó máa mobilize wọn pé ó yẹ jà lọ jà fúnra wa. Kàkà kẹ́ ṣe yẹn ọ̀rọ̀ Biafra ló kàn yín, ọ̀rọ̀ kìnnì kan ló bá yín, ọ̀rọ̀ tí Nnamdi Kanu ń sọ ló ń dùn yín, ọ̀rọ̀ tó dẹ̀ ń jó yín lábẹ́ aṣọ, nǹkan tó ń dùn yín tó ń jó yín tó ń pa yín sáyé. Ẹ láyà ẹ lẹ́mìí láti demand fún kẹ́ change ẹ̀. Báyọ̀ wá bọ́ sórí Facebook gbogbo yín di oní sermon, gbogbo yín dẹ̀ nítorí òpè mọ́, kò wá sí humanity nínú yín mọ́, kò tiẹ̀ sẹ́ni tó tiẹ̀ kí ẹ̀ mọ́.
béèyàn kú bọ́ dáná sun ni o bọ́ lù pa ni o bóyá gé lórí ni o orí yín ò wá pé mọ́ everybody wá di bí wèrè lórí social media torí a fẹ́ proof kankan fún ta ni tí wọ́n bá padà tí àwọn tí Nigeria Army tó bá crush Biafra àbí whatever anything tó ń ṣẹlẹ̀ ní South East tí gbogbo àṣírí remain Nigeria ìdùnnú ti ẹni náà àbí ìdùnnú ẹ̀kọ́ wọ́n ń sọ̀rọ̀ nípa pé nǹkan tó ń dùn yín tẹ́ ń sọ̀rọ̀ nípa all the time ẹ fi àbòsí irọ́ ẹ fi ń cover ẹ̀ gbogbo yín wá ń ṣe bí big people ẹ wá ń ṣe bí ẹni tó rí ẹ pé orí yín ò dẹ̀ pé majority yín ẹ wá sórí Facebook ẹ ń sermonize ẹ ń analyze issue ayé yín tó dẹ̀ jẹ́ main issue ẹ ní country 57 years ẹ lè boast of a 5 hours power supply a day in the whole country and then yẹn dé and sermonize and kọ jargons and support pé kí wọ́n lọ suppress àwọn tí wọ́n gbé tọ́láyà láti demand fún wọn tó jẹ́ ẹ̀tọ́ wọn gẹ́gẹ́ bí ọmọ Nàìjíríà tẹ̀lé yín òpònú kan torí yín ti pò kọ́sìkọ́ tí mo mọ̀ yín sí nìyẹn ẹ̀yin òpònú kan ẹ wá ń béèrè pé àwọn senator wọn ń kọ́ àwọn reps wọn ń kọ́ àwọn kinní wọn ń kọ́ àwọn senator tiẹ̀ ń kọ́ àwọn house of representatives tiẹ̀ ń kọ́ kí ló ṣe pẹ̀lú wọn ìjẹ́wọ́ tiẹ̀ make a move kó béèrè ìdí tí iná ò fi tàn tí rep ẹ̀dẹ̀ ń gbowó oṣù ǹjẹ́ ìwọ tiẹ̀ béèrè yẹn lọ́wọ́ tara ẹ̀ ìwọ ń sọ fáwọn tí wọ́n ń jàjà títí wọn bóyá wọ́n jà rightly àbí wọ́n jà wrongly èwo ni wọ́n jà pẹ̀lú ilé ayé ẹ̀